bá mi gẹ́ẹ̀tì ewé ìṣẹ́kẹ̀tù wàá ti mọ ewé ládùúgbò yìí ọmọ fi ń náyàn kékeré kì í gbó bọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké obìnrin wọn máa ń ja wọn máa fi ń ṣe bí ọyọ́yọ́ wàá tú tìdítìdí tegbòtegbò wàá kó sínú odó wàá bá mi wá ìgbín ńlá méjì wàá kó lé lórí wàá wá ẹyẹ ológe ṣàyẹyọ kan wàá gbélé lórí wàá da ìyèrè àti kànáfùrù lé lórí wàá gun wàá sa àgbẹ tó bá gbẹ wàá jọ wàá sọ di powder wàá pín sí méjì wàá fi ìdá kan po ọṣẹ wàá gbé sẹ́gbẹ́ kan ìdá kejì ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ pẹ̀lú ẹ̀kọ gbígbóná àbí omi tó lọ́wọ́ọ́rọ́ ló mọ̀ fi lò ó farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ tó ló máa ṣe láǹfààní kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 2044237680 account number fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ bá fẹ́ kọlù wa tẹ́ fẹ́ pè wá fún èyíkéyìí nínú ìpèníjà tó wù kó dojú kẹ̀dá ẹ wọ́sọ̀pù àbí kẹ́ pè wá direct lórí +234 810 913 1425 ẹ kọlù wa lórí +234 810 913 1425 a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos èyíkéyìí nínú ìpèníjà obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó ti pẹ́ tó ti lo oríṣiríṣi ó ti lọ sọ́spítù ó ti treat ẹ̀dá ó ti treat fibroid ó ti treat 6 period gbogbo nǹkan ló ti ṣe kọ̀ náà ni wá gẹ́ẹ̀tì full package wa ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa tí ó lè perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí nǹkan ọkùnrin ẹ̀ ń da inú kọlẹ̀ ẹ̀jẹ̀ flow níbi nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ diabetics ló fà á ni pile hemorrhoid ló fa nǹkan ọmọkùnrin ẹ̀ tí ò fi lè ṣiṣẹ́ mọ́ ni àbí prostate enlargement ló fà á ni oríṣiríṣi nǹkan báwo kó fa nǹkan ọmọkùnrin all kind of reproductive organs fún ọkùnrin ẹ kọ́ńtàtì wa bismillah ta'ala abẹ́ni tó ń rí ìjákulẹ̀ tó máa ń bú bọ́ tó ń fa tí ò tó ra wọn tó ń làlákàlà bẹ́ẹ̀ ni tó wà ń lóyìnbó bí aláìsí tó ń ṣiṣẹ́ bí aláìṣe tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìnírí àlákàlà ni ràn ìjákulẹ̀ promise and fail bẹ́ẹ̀ ni àbọ̀ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer diabetics asthma stroke oríṣiríṣi ẹ kọ́ńtàtì Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department bismillah ta'ala ìwọ́sọ̀pọ̀ wa lórí +234 810 913 1425 ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà tá a fi yanjú kéèsì yín fún yín ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì yín fún yín àwọn àlálì powder wà àwọn product wà lóríṣiríṣi àtàwọn àlálì powder lóríṣiríṣi tá a máa fi yanjú kéèsì yín kó wá síbi tẹ́ ẹ wà tá a ti lè sẹ́ǹdì ẹ̀ sí yín bíi tíní láì sàálà à ń lo DHL láti deliver a dẹ̀ ń lo GIG logistics láti deliver both home and abroad bóyá ẹ̀wà ń Kàfàǹṣà ẹ̀wà ń Lọrin ni ẹ̀wà ní Kaduna ni wọ́n á gbé wá fún yín bẹ̀ bóyá ẹ̀pẹ́ wà lamẹ́ríkà ní ẹ̀wà Canada ní ẹ wo péjì wa ẹ̀rì báyìí sẹ́ǹdì kan all over the world gbogbo àwọn product yìí made in India packed in South Africa kò sí rújú ń bẹ àbáyàn polówó àwa lọ́lọ́run fi kẹ́ àwa la ṣe so right way lẹ́wà ẹ̀ ṣèyàn pé innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí tó bá ti nípe níjà ẹyọ kan sí méjì treat ẹ̀ both natural and spiritual torí innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum ẹ̀mí òkùnkùn àtàwọn kọ̀ǹpánì ẹ̀ wọ́n ń wo òye tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn yatakabbatu shaytanu minal masi ẹ̀mí òkùnkùn ẹ̀mí èṣù wọn ń fọwọ́ kàn yàn wọ́n ń ṣiṣẹ́ aburú pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ni so ẹ treat kìíní yín problem yín both natural and spiritual ẹ wà àwọn product yìí sí transformer wà ń bẹ̀ fún ọmọkùnrin tí ó lè perform dáadáa tó máa lò pẹ̀lú caterpillar àti miracle leaves memory booster wà ń bẹ̀ all ìwọ̀n wà ń bẹ̀ tó yẹ pé ikú nìkan ni kò lè wò oògùn fibroid wà bulldozer med fibroid all ìwọ̀n àníṣe tìrì ó wà sealed they are all powders wọ́n dẹ̀ wà effective gidi tó gba láàbù kọjá tó wà scientific approved bulldozer med fibroid ni ó tó ṣiṣẹ́ fún blockage 2 ẹ wo miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve senali fún lágbára púpọ̀ jù ikùn yẹn wú ni ẹsẹ̀ yẹn wú ni wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ẹ̀yà àdẹ̀tún láwọn special powder tá a tún máa ń ṣe ó ti yẹ yín sí yàtọ̀ sí product tá a máa ṣe la fi máa sọ pa ní full package má wò pé wọ́n àtijọ́ tó ti ń dààmú lórí ìṣòro ẹyọ kan tó ń lọ káàkiri tó ń lọ káàkiri ọmọye tó ti ná lọ fún full package full body treatment wàá wà òkè ìwọ obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọpọ̀n gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àdúrà yẹn àgbà ẹ contact wa fún virgin olive oil àti black seed oil even black seed powder gbogbo ẹ̀ là ń tà so gbogbo àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ ẹ gbìyànjú kẹ́ máa ṣe àdúrà yẹn àgbà ẹ dẹ̀ pé wá àlèbá yín ṣe kò síbi tẹ́ wà tí a lè sẹ́ndì ẹ̀ iṣẹ́ tí mo kọ yín tán nísìnyí tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn part 2 tí mo ṣe lánàá nìyẹn àbí pé nǹkan ọmọkùnrin ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa ìdákọ́lẹ̀ ní Arobosa ní Aroboku ni kò lè pàfọ́ọ̀mù dáadáa wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ both natural and spiritual lórí nǹkan ọlọ́mọkùnrin
wàá máa fi ọṣẹ yẹn wẹ̀ wàá máa lo powder yẹn ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ tó bá kú wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ wàá tún lo ṣíbí kan bísí láti tàlá máa fọṣẹ yẹn wẹ̀ tó máa fọṣẹ yẹn máa fi màsáàjì nǹkan lọ́mọkùnrin yẹn tó bá ti wẹ̀ tán ó lè fọṣẹ yẹn tún fọ nǹkan ọmọkùnrin yẹn bísí láti tàlá tó pé wọ́n mu ni wọ́n máa dá padà ní iṣẹ́ tó wà òkè very òkè ìmárale gidi ni tára á jí pépé láti lè perform dáadáa 100%. Inna li zata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba ló ní má sálámù ẹ̀ lálẹ́ kọ́ ẹ̀ fi fídíò ìránṣẹ́